má gbé kúrò tí Ọlọ́run bá kà ọ́ yẹ láti rí fídíò yìí. Mo fẹ́ jẹ́ kí kankan yọ ẹlòmíì wọn á tún sọ pé wọ́n tuntun dé. Mo fẹ́ jẹ́ kí kankan yọ pé ayé ní kọ̀rọ̀ ayé ní gbangba. Àwọn nǹkan kan wà jẹ́ kó máa wà ní mẹ́ntánìtì ẹ wípé ayé kẹnu ayé jì gan, ibi tó o bá dé ìwà àmàyédé. Má jẹ́ kéèyàn kan tó tún ti ara rẹ̀ ṣe ní kọ̀rọ̀, má jẹ́ kó kọ̀ fẹ̀rù ẹnu lásán kó fi bà tiẹ̀ jẹ́. Mo fẹ́ jẹ́ kí kankan yọ ẹni tí kòkó rẹ̀ bá yè òun ló mọ̀ ọ́ lọ. Wá jẹ́ kí kankan yọ ibi tí ẹlòmíràn ti ń pọn mi tó ti rómi mu tó fi rómi wẹ̀ tó fi rómi fọṣọ. Ó ṣeé ṣe kó má jẹ́ kẹ́lẹ́gbẹ́ rẹ̀ mọ̀ nítorí mẹ́tánìtì rẹ̀ ó lè máa rò pé tóun bá jẹ́ kẹ́lẹ́gbẹ́ òun mọ̀ wọ́n lè lọ pọn mi odò tán. Torí rẹ̀ ni mo fi ń jẹ́ kó yọ pé jà fórí ara rẹ̀. Wo ìtàkùn tí ń bẹ lọ́wọ́ mi yìí, ìtàkùn Ìyálóde funfun ni. Mo fẹ́ fún ẹ ní àṣírí mẹ́ta tí ìtàkùn yìí lè ṣe. Ṣùgbọ́n mo fi Ọlọ́run bẹ̀ ẹ́ tó bá lè ṣí ẹ rẹ̀ wà kíra rẹ̀ kú oríire. Ìwọ ọmọkùnrin tí nǹkan ọmọkùnrin rẹ̀ ò ṣiṣẹ́ mọ́, tàbí ìwọ àgbàlagbà tí nǹkan ọmọkùnrin rẹ̀ ò ṣiṣẹ́, pàápàá jùlọ tó wá jáde tí wọ́n wá ń sọ fún ọ wípé ọwọ́ ayé ló wà ń bẹ̀. Olóbìnrin mìíràn a máa dédé máa rí pé nǹkan sọ kúlúkúlú nínú òun. Ó lè jẹ́ ọfà, ó lè jẹ́ ọwọ́ ayé. Gbọ́ mi dáadáa. Ẹlẹ́ẹ̀kẹta, mo fẹ́ jẹ́ kí kankan yọ. Tí wọ́n bá wá sọ fún pé oúnjẹ ojú àlá, tí wọ́n ní oúnjẹ ojú àlá ló ń dààmú rẹ̀, èyí tẹ́ máa ń jẹ oúnjẹ ojú àlá. Nítorí oúnjẹ ojú àlá a máa gbé àìsàn sí ni lára. Oúnjẹ ojú àlá a máa ba ògo jẹ́. Oúnjẹ ojú àlá a máa fi àmì sí ara ẹni. Oúnjẹ ojú àlá a máa gbé ọfà wọlé. Oúnjẹ ojú àlá a máa gbé ikú òjijì wọlé. Gbọ́ mi, lọ wá ìtàkùn Ìyálóde funfun. Kí ló fẹ́ fi ṣe? Ìwọ kò wó ìtàkùn yẹn kó wá ṣàn. Má lo gbígbẹ ò, jẹ́ kó jẹ́ tó tutù bí tọwọ́ mi yìí. Tó bá ti ṣàn, fi run pákò. Má fi run pákò láàárọ̀ àti ní alẹ́. Àwọn ṣákìtì pákò yẹn lè tú dànù, mi rẹ̀ má gbé mi. Ìwọ worú ìtọ̀ tí wàá tò, worú ìgbẹ́ tí wàá yà. Gbọ́ mi dáadáa, eléyìí ò ná ẹ lówó tó pọ̀, àmọ́ yẹni tó gbì sẹ́yìn kùlé rẹ̀ nítorí wọn ò mọ ìwúlò rẹ̀ ni. Mo wá fi Ọlọ́run bẹ̀ ẹ́ kó lè wúlò fún ẹ nítorí àǹfààní ni wọ́n jẹ yìí. Mo fi Ọlọ́run bẹ̀ ẹ́, mo fi orí rẹ bẹ̀ ọ́. Bá mi ṣí ẹ rẹ̀ fáwọn ènìyàn, fún ọ̀rẹ́ rẹ 2 sí 3. Káwọn náà jẹ àǹfààní, má jẹ alájàjẹ. Wá gbọ́ mi dáadáa o. Ìwọ tó fẹ́ pè mí, o lè pè mí sórí nọ́mbà mi 070 16 01 4790 tàbí WhatsApp nọ́mbà wa 081 08 77 87 41. Ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan kan ò yé. O mọ̀ wípé ogun tó ń jà láti jọjọ́ yìí, ohun tí ò jẹ́ kó ṣẹ́ ni wípé o ò tí ì mọ ìpìlẹ̀ ogun tó ń jà ọ́. Tó dẹ̀ bá fẹ́ mọ ìpìlẹ̀ ogun tó ń jà ọ́, wà á nílò láti ṣọ́nà èyí tó lóyìnbó ń pè ní consultation. Jẹ́ kí kankan yí ọ. Ọlọ́run ló gbé prógámù yìí kalẹ̀ ní every Wednesday. Ó dẹ̀ pa á láṣẹ fún mi wípé kí n máa ṣe ìṣọ́nà ọ̀fẹ́ fún gbogbo àwọn èèyàn ní every Wednesday láì gbowó lọ́wọ́ wọn. Ṣàngó Ọ̀tà lọ́dọ̀ wa. Ìwọ tó bá ń bọ̀, mẹ́sẹ̀gì mi lórí WhatsApp kejì mi yẹn 08108778741. A máa direct rẹ, wà á lè dé bíbí báyìí, wọ́n á gbé ẹ dé bíbí báyìí láyọ̀ àti àlàáfíà. Ìwọ náà wà á lè jàǹfààní ìṣọ́nà yẹn pẹ̀lú Shiloh service láti aago 9 àárọ̀ títí di aago 1 ọ̀sán. Má miss rẹ̀ every Wednesday. Ó máa ní agbára. Ọlọ́run dẹ̀ máa tú, Ọlọ́run máa ń dè. Gbọ́ mi o, lẹ́yìn ìgbìyànjú fi àdúrà tí o, nítorí àdúrà ló lè ṣohun gbogbo. Wá gbọ́ mi, má dákẹ́ kí tara rẹ má bàa ọ dákẹ́. Èmi wòlíì Michael Ajayi ló sọ bẹ́ẹ̀ fún ọ. Má dúró, má rọsẹ̀.